ìgbà tó wà lọ́dọ̀ ọlọ́wọ̀ tí mo wo fídíò ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ̀ ẹ̀ sìn ó lóun bímọ 7 ṣe sí Germany ló pé ìyàwó wà ń bẹ̀ ó dẹ̀ fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún gbogbo ọmọ Yorùbá wípé wọn gbọ́dọ̀ pa àwọn èèyàn mọ́ àwọn ọmọ tiẹ̀ wà ní Germany. ó ja ìjà yìí sọ́tún ó já sósì. At the end of the day wàhálà ṣẹlẹ̀ agbára ìjọba mú ó já lọ jábọ̀ ẹ̀mí ọlọ́dí ó tó wá ń bẹ̀yìn káàkiri wípé ẹjọ́ ẹ jẹ́ kán fún mi láàyè ẹ jẹ́ kán yọ wanted kó lórúkọ mi ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin gọ́vnà ẹ̀yin pírẹsidẹ́ǹtì ọmọ Yorùbá. nǹkan tẹ́ sáà fẹ́ sọ gbogbo wa dà ní wípé kọ́ máa pa ènìyàn mi lẹ́gbẹ̀ẹ́ mi kí n fojú kúrò ní sọ wípé kò kàn mí. Solomoni Àgbáyé fi ọ̀rọ̀ ìyànjú tó lágbára tó nípọn ó fi ránṣẹ́ sí àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá àwọn gómìnà ilẹ̀ Yorùbá kódà ó fọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè pé ẹ wo lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ wanted tó wà lórí orúkọ ẹ wo ó fi ọ̀rọ̀ lẹ́ o kí ló sọ gangan ìgbésẹ̀ wo gan ló yẹ kí wọ́n ló ní ó yẹ kí wọ́n gbé ó sọ àwọn nǹkan tó rí nípa ọ̀rọ̀ yìí ó sọ bí àánú ṣe ṣe pé ṣó yẹ kó jẹ́ olóyè Sunday Igboho tó ń jà fún àlàáfíà orílẹ̀ àwọn ọmọ Yorùbá ló yẹ kó máa káàkiri kó máa bẹ̀bẹ̀ pé kí wọ́n yọ wanted kúrò lórí orúkọ òun. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o kí lè ròyìn wò kẹ́ ẹ tó fèròyìn lẹ̀ ẹ jẹ́ agbóhùn tí ọba Solomoni Àgbáyé sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Ṣakí. gọ́vnà mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọba pátá látòrí Ọọ̀ni of Ifẹ̀ désàlẹ̀ ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá gbogbo ìdílé Adélékè pátá bàbá Davido ṣé Sunday Igboho olóyè Sunday Igboho ṣé ọmọ burúkú ni ṣé olè ni ṣé apànìyàn ni ṣé ẹni bí ni sí ilẹ̀ Yorùbá? That is my question for you people. Reason tí mo fi ń béèrè question yìí wà ń bẹ̀ ó ní reason. gbogbo ẹ̀yin tẹ́ wá wà ní comment section pátá tí ẹ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé Sunday Igboho ṣé èèyàn burúkú ni ṣé ẹni bí ni fún ilẹ̀ Yorùbá? mo fẹ́ bèrè òun ni mo bèrè lọ́wọ́ gbogbo yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. fídíò tí mo ń wò lọ́jọ́ mẹ́ta ló ẹ̀sẹ̀ jẹ́ kí n mọ̀ mi ò mọ̀ látijọ́ yìí mo ń gbọ́ wípé láti ìgbà tí olóyè Sunday Igboho tán ti fi sílẹ̀ wípé orúkọ wanted yẹn wọn ò tí ì yọkó lórúkọ ẹ̀ ẹ gbọ́ sí lóòótọ́ ni Jagaban Tinubu president ẹ gbọ́ sí lóòótọ́ ni Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ gbọ́ sí lóòótọ́ ni ẹ̀yin gọ́vnà mẹ́fẹ̀ẹ̀fà tí a ní nílẹ̀ Yorùbá ẹ gbọ́ sí lóòótọ́ ni ó mà ṣe o. ìlú ẹ̀yin Ajagunmalè ìlú wo lè wá dá mi sí kí ni mo ń wá láàrin àwọn ọmọ Yorùbá wọ́n ti jẹ́ kó tó gùn mí Ọlọ́run ó dẹ̀ pé tó ti bù mí jẹ mọ́ o kí ni mo wá sí láàrin àwọn ọmọ Yorùbá ẹni bí ni wọn kì í ṣèyàn gidi. ẹnìkan jáde ó ní kó má pa àwọn èèyàn òun mọ́ ó
ní kí Fúlàní má bà tàwọn èèyàn òun jẹ́ mọ́, ó ní kó má rèpù àwọn àtiwá mọ́, àwọn ìyá wa kán ráyè lọ sóko, àwọn bàbá wa kán ráyè lọ sóko, ẹ̀yin ọba kẹ́ ráyè sinmi lórí òróǹro, kẹ́ wà ní ààfin, kẹ́ kọ́kàn yín balẹ̀. Ọkùnrin dẹ̀ jáde ìgbà tó wà lọ́dọ̀ ọlọ́wọ̀ tí mo wo fídíò ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ̀ ẹ̀ sìn, ó lóun bímọ 7 ṣe sí Germany ló pé ìyàwó wà ń bẹ̀, ó dẹ̀ fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún gbogbo ọmọ Yorùbá wípé wọn gbọ́dọ̀ pa àwọn èèyàn mọ́. Àwọn ọmọ tiẹ̀ wà ní Germany. Ó ja ìjà yìí sọ́tún, ó ja sósì. At the end of the day, wàhálà ṣẹlẹ̀, agbára ìjọba mú, ó já lọ jábọ̀, ẹ̀mí ọlọ́dí. Ó tó wá ń bẹ̀yìn káàkiri wípé ẹjọ́ ẹ jẹ́ kán fún mi láyè, ẹ jẹ́ kán yọ wanted kó lórúkọ mi, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin gọ́vnà, ẹ̀yin president ọmọ Yorùbá. Nǹkan tẹ́ sáà fẹ́ sọ gbogbo wa dà ní wípé kọ́ máa pa ènìyàn mi lẹ́gbẹ̀ẹ́ mi kí n fojú kúrò, ní sọ wípé kò kàn mí. Ẹ sáà fẹ́ sọ gbogbo àdọ̀tá ara wa. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tọ́lọ́ ń gbé sípò agbára, ayé yín rèé. Mi ò wá bẹ̀ yín o, mo wá gbà yín níyànjú ni. Èmi ò wá bẹ̀ yín, ẹ má yọ orúkọ yẹn. Ṣùgbọ́n màá sọ ìtàn kan fún yín lálẹ́ yìí. Ọkùnrin kan wà ní Bíbélì tó máa ń porúkọ ẹ̀ ní Jẹ́fítà. Mà ṣe o, mi mọ nǹkan tí wọ́n wá ṣe nílẹ̀ Yorùbá. Ọkùnrin yìí, ìyá tó bí lọ́mọ, olóṣó nìyá. Nígbà tí wọ́n bí, Bíbélì kọ lẹ́tà. Láìpẹ́ ìyá ẹ̀ kú, bàbá ẹ̀ náà kú. Àwọn fámìlì bàbá ẹ̀ wá dìde wípé ọmọ yìí o, torí pé ìyá ẹ̀ jẹ́ olóṣó, wípé kò lè bá wa pín nínú ogún bàbá wa. Bíbélì kọ lẹ́tà wípé wọ́n lé ọmọ yìí dànù. Ó mà ṣe o, ìyẹn Jẹ́fítà o. Ọdún gorí ọdún, oṣù gorí oṣù. Bíbélì sọ fún wa wípé ìlú kan wá ránṣẹ́ sí ìlú tán ti bí Jẹ́fítà. Ẹ lọ bèrè lọ́wọ́ pásítọ̀ yín o pé ìtàn tí mo ń sọ yìí pé kán sí Bíbélì tó wà fún yín o. Mo kàn fẹ́ ẹ̀yin ọmọ Yorùbá mo ń bá wí o, látòrí pírẹsidẹ́ǹtì torí gọ́vnà gbogbo ilẹ̀ Yorùbá mo ń bá wí, àti gbogbo ẹ̀yin ọba Yorùbá pátá ni mo ń bá wí. Mi ò wá bẹ̀ yín lálẹ́ yìí o, mo kàn wá gbà ẹ́ níyànjú ni. Wọ́n wá ránṣẹ́ sí ìlú tán ti bí Jẹ́fítà wípé hello ẹ̀yin ará Amọ́nì, a fẹ́ wá bá yín ja ogun, a dẹ̀ máa kó ilé, a máa kó ọ̀nà yín, gbogbo àwọn ìyàwó yín pátá máa gbẹ́sẹ̀ lé. Bíbélì kọ lẹ́tà ní gbogbo àwọn tó wà láàárín ìlú náà. Kò sẹ́ni tó lè dá ọba ìlú náà lóhùn. Wọ́n ẹ̀sẹ̀ wá rántí ọmọ wọn tó lé dànù, tó sọ pé ọmọ àlè ni, ọmọ burúkú ni, ìyẹn Jẹ́fítà. Wọ́n ẹ̀sẹ̀ wá pè é, hello Jẹ́fítà, kò tí ì sí fóònù nígbà yẹn o, mo kàn fi kàrámọ̀ sí ni o, kò sí fóònù nígbà yẹn. Wọ́n wá ránṣẹ́ sí Jẹ́fítà. Jẹ́fítà, ó sáà mọ̀ pé ìlú yìí ìlú bàbá ẹ ni, má rántí gbogbo ìwà wèrè tá ti hù sí ẹ, má jẹ́ kó bàjẹ́. Wọ́n ti ránṣẹ́ wá pọ́n fún akógun jà wá, kí ló fẹ́ ṣe fún wa? Jẹ́fítà wá sọ fún wọn wípé mi ò ní wá o, ṣé mọ̀ pé ẹ ti sọ pé máa lè ní mí, ṣùgbọ́n tí bá máa wá èmi ló máa jọba lórí yín.
wọ́n ní nǹkan tó bá ti sọ àwa gbà bẹ́ẹ̀. At the end of the day Jephthah jà, ó lọ ja ogun náà, ó borí, ó wá jọba ìlú náà, ṣùgbọ́n ẹnu kò bá, ó padà fọmọ ẹ̀ di. Mo kọ́ tiẹ̀ láàrin yẹn, mo sì ń bọ̀ lọ́dọ̀ olóyè Sunday Igboho, mo fẹ́ kọ́ fèsì gbogbo èèyàn ọmọ ilẹ̀ Yorùbá náà. Mi ì sọ ní ọdún tó, mi ì sọ ní ìgbà tó ń bọ̀ o, mi ì sọ láyé mi o. Ní gbogbo ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho pé méjì. Wo lè lóògùn, wo lè lágídí, wo lè ní nǹkan tó bá wù ẹ́, ṣùgbọ́n ẹni tó máa ń gbé àyà ti nǹkan tí ò sá ẹnu ẹ̀mí ara ẹ̀ torí tí àwọn ènìyàn ẹ̀, Sunday Igboho jẹ́ number 1 fún ilẹ̀ Yorùbá. Kì í dẹ̀ ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí bóyá tálákà. No. Sunday Igboho dẹ̀ ja gbogbo ìjà yìí fún yín, ẹ̀yin ọba, ẹ̀yin gọ́vnà, ẹ̀yin pírẹsidẹ́ǹtì. Mo mọ̀ pé ó ṣẹ̀yìn o, ẹ̀yin president Tinubu, mo mọ̀ pé olóyè Sunday Igboho ṣẹ̀yìn. Kò dẹ̀ sí nǹkan tó fi ṣẹ̀yìn jù kó sọ̀rọ̀ sí yín lọ. Kí ló dẹ̀ fà tó fi sọ̀rọ̀ sí yín? Ràbọ̀ wípé wọ́n fìyà jẹ àwọn ọmọ ilẹ̀ Yorùbá náà ló fi sọ̀rọ̀ fún yín pé ẹ má lọ sí pírẹsidẹ́ǹtì, ẹ jẹ́ ká gba Yorùbá nation. Ó tán, nǹkan tó fa họ́wọ́họ́wọ́ láàrin nìyẹn. Bọ́tí ìkan ìtó báyìí sọ fún yín. Ẹ̀yin gọ́vnà, ẹ̀yin ọba, ẹ̀yin pírẹsidẹ́ǹtì, kò yẹ kí Sunday Igboho ẹ̀sẹ̀ máa bẹ̀ kiri wípé kẹ́ yọ orúkọ kó ní wanted o. Kò yẹ kí Sunday Igboho bẹ̀rẹ̀ sí fẹnu gbolẹ̀ kiri ààfin kó dé pé ó yẹ kẹ́ yọ orúkọ ẹ̀ kó ní wanted o. Bó bá jẹ́ pé ẹ̀yin ọba yìí, tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ síwájú Yorùbá o, tó bá yẹ pé ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá yìí, tó bá yẹ pé ẹ fẹ́ lọ sí Yorùbá, iwájú Yorùbá, kò yẹ kí Sunday Igboho ẹ̀sẹ̀ máa bẹ̀ yín kiri o. Ẹ̀yin ló yẹ kẹ́ máa bẹ Sunday Igboho, kẹ́ máa fọwọ́ ra lórí o wípé ọmọ wa má bínú. Ìgbà tí mo rí lọ́dọ̀ lọ́wọ́, wọ́n á wò pé so láti jọ́ ìwọ̀n tí yọ orúkọ ẹ̀ ní kó ní wọ́n tẹ̀dí, ó pa yín lọ́wọ́ ni. Ó lè ní Sunday Igboho ni, ó dé àwọ̀ yín ni. Ta ló ṣépè sọ àwọn ọmọ Yorùbá? Nǹkan tó yẹ kó rán wọn rán. Kàbí kí lọ para mi ni, àbí kí kó láàrin àwọn arábí yìí. Kí ni kí ṣe fún àwọn arábí yìí? Àwọn olú ọmọ yẹn ẹ̀dẹ̀ báyọ̀ wọn jẹ́ tán. Bẹ́ẹ̀ sì ṣe dáadáa dá yín nìyẹn. Bẹ́ẹ̀ sì mú Awólọ́wọ̀ kó nílẹ̀ bí Awólọ́wọ̀ ṣe lọ nìyẹn. Ìgbà tí ẹ bá pa àwọn ènìyàn gidi yín sínú tán, ọjọ́ tógun bá dé ta lẹ fẹ́ pè? Ọjọ́ tí wàhálà bá dé ta lẹ fẹ́ pè? Ṣé agbádá kúẹ́kúẹ́ òfò yín tẹ́ ń yí báyẹn, kẹ́sẹ̀ báyẹn lẹ fẹ́ gbé lọ sójú ogun? Owó yín lẹ fẹ́ gbé lọ sójú ogun? How lẹ fẹ́ gbé lọ sójú ogun? Ọmọ burúkú mà lọ́jọ́ tiẹ̀. Ó mà ṣe o. Mi ò bẹ̀ yín o. Ó ní wanted sì wà lórúkọ òun. Bó bá wù yín ẹ yọ kúrò, tó bá wù yín ẹ má yọ. Gbogbo ẹ̀yin gọ́vnà mẹ́fà, president Tinubu àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, gbogbo yín ni mo bá wí o. Mi ò bẹ̀ yín o, èmi wàá bẹ̀ yín o. Tó bá wá wù yín ẹ yọ. Sunday Igboho ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ o. Wọ́n ní wọn ti gbé wanted kó ní orúkọ Sunday Igboho. Ó wá ń bẹ̀ kiri ààfin.
gbogbo ẹ̀yin ìyá ọlọ́mọ, ẹ̀yin ìyá, gbogbo yín dẹ̀ jókòó sílé tó dẹ̀ jẹ́ pé ìjà yẹn ló jáde irú kan báyìí. Gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ráyè lọ sóko, tẹ́ ẹ̀ ráyè lọ sẹ́rí, ẹ fẹ́ sọ fún mi pé ẹ ò gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́ yìí. Ìwọ tó bá jẹ́ family president, lọ rìn hòhò fún nínú ilé, kó sọ fún wípé a ò ní kẹ́ gbówó fún, ẹ yọ wanted kó lórúkọ ẹ̀. Ìwọ tó bá jẹ́ family president, governor, ẹ lọ bá wọn, a ò ní kẹ́ gbówó fún, ẹ yọ wanted kó lórúkọ ẹ̀, kó gbòmìnira nílùú bàbá ẹ̀, kò sẹ́yìn. Ìwọ tó bá jẹ́ ìyàwó ọba, sunkún sí ọkọ ẹ lọ́rùn wípé kó lọ wá àkọsí sọ̀rọ̀ Sunday Igboho. Sọ pé mo repeat ẹ, mo ní mi wá bẹ̀ yín, I'm not here to plead for you. Torí wípé kí ni ó jà fún wa ni, ó fi ẹ̀mí ẹ̀ wéwu torí tiwa. Ẹ gbọ́ nǹkan tí màá ní ẹ sọ, ọ̀rọ̀ tí màá ní ẹ gan sọ nígbà yẹn, ó yẹ kí gbogbo yín, ó yẹ kẹ́ máa ra gàbó Sunday Igboho báyìí ni. Ẹ gbọ́ nǹkan tí Sẹ́ríkì yẹn sọ, ó ní nígbàkigbà tí bá ti gbórúkọ Sunday Igboho, ó ní màá sì máa yàgbẹ́ bára. Yẹn ránkì yẹn ti tó, ránkì ẹyọkan yẹn, ọmọ ránkì ẹyọkan yẹn is okay. I need ọmọ líle, no matter who you be, bó bá ṣe nǹkan lówó tó, wọ́n ní ọmọ líle ní àráǹdí ẹ. Nígbà táwọn kan wá fẹ́ sọ pé wọ́n sán lórí, wọ́n ní lágbájá wà níbẹ̀, tẹ̀mẹ̀dó wà níbẹ̀, làkàṣègbè wà níbẹ̀, wọn ò ní lè súnmọ́ ẹ. Ṣèbí lẹ́yìn tí Sunday Igboho náà lọ sí Germany wọ̀nyí, ṣèbí òun ni mo gbọ́ pé kìnnàbà gbé ọba kan, bóyá ọba méjì, bóyá ọba mẹ́ta. Ṣé ẹ̀yin ọba, ṣé ìkọ́tẹ́ fẹ́ nìyẹn? Ẹ̀yin gọ́vnọ̀, ṣé inú ipò ọ́fíìsì gọ́vnọ̀ ẹ fẹ́ kú sí, ẹ ní padà sílé? Ẹ̀yin pírẹsidẹ̀ntì, ṣé ọ́fíìsì pírẹsidẹ̀ntì ẹ fẹ́ kú sí, ẹ ní padà sílé? Tẹ́ bá kó amnesty tẹ̀lé ara yín kiri, tẹ́ ń kó sójà tẹ̀lé ara yín kiri, àwọn ọmọ yín, àwọn ìyàwó yín, àwọn fámìlì yín, àwọn ẹbí yín, ẹ fẹ́ kó wọn sí Aso Rock àbí? Mi ò bẹ̀ yín, wọn advice yín ni. Orúkọ tèmi náà máa ń pè ní Ọba Solomon, mi ò kí ṣàlejò yín. Ogun ilẹ̀ mọ̀ mí náà láti 2021 àti pẹ́ lẹ́nu ẹ̀. Mi ò kú, mo wà láyé, mi ò kàn ráyè ẹjọ́ ni, mi ò ráyè story. Mo ti mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá yẹn kì í gbọ́rọ̀ tinú ilẹ̀ máa ń ṣe. Ẹ rí i pé mo bá yín sọ̀rọ̀ mọ́ ni, I don't talk to you. Mo ra ń dóbò mi ní kọ́nà, òbò lèmi wá dó láyé kí n lè jẹun. Gbogbo ẹ̀yin tẹ́sẹ́ ní airport yín, ẹ rí mi ní airport rí, mi ò wọ aeroplane rí, mi ì dẹ̀ ní wọ́ọ̀kì tó kú. tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí ẹ̀? Ẹ dá sí, ẹ drop comment yín, kí lẹ rò nípa gbogbo ètí Ọba Solomon Àgbáyé sọ, àti pé kí lọ́nà àbáyọ gangan lórí ọ̀rọ̀ yìí, bó ṣe kan Sunday Igboho àti bó ṣe kan ilẹ̀ Yorùbá? Ẹ dá sí, ẹ drop comment yín. Remember to like, share, follow us. Thanks for watching. Lọ fún ìpolówó ọjà, ẹ pè WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́, tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.